bó ṣe rí a máa ń pè ní neck collar chain tó ń wọ̀ sí ọrùn wọn so ẹ̀wọ́ yín gbọ́dọ̀ wà lẹ́yìn láti fi hàn tó máa ń sọ wọn sẹ́yìn torí ẹ̀wọ̀n máa wà lọ́wọ́ ó máa wà lẹ́sẹ̀ ó máa wà lọ́rùn láyé gbà yẹn. ẹ káàsán sá o. ẹ káàsán ẹ káàbọ̀. ẹ sá orúkọ mi ni Bunmi Adetona láti Abínibí. Abínibí wàá o Abínibí orúkọ ńlá ni o orúkọ yẹn tóbi Remi ẹ káàbọ̀. ṣé máa bá mi dárúkọ ní sá. orúkọ tèmi Cornerstone yẹn ó jẹ́ orúkọ company mi bẹ́ẹ̀ orúkọ mi gangan mò ń jẹ́ Kofi orúkọ àmúnisí ni Simon orúkọ ẹrú mi nìyẹn Simon kò orúkọ yẹn àmọ́ Kofi tí mo dárúkọ yẹn tẹ́ bá wo orúkọ yẹn lọ́wọ́ ọ̀gbẹ́ni yìí gbọ́dọ̀ ṣiṣẹ́ wa ẹ máa rí i pé eléyìí ẹ̀bẹ̀ lè mú mi mọ́ ara Togo àbí Ghana irú àwa yìí sìn gẹ́gẹ́ bí ìtàn àbí wọn pé a move láti Egypt lọ sí Ghana lẹ́yìn àwọn bàbá tó kúrò ní Ghana wọ́n wá tẹ̀dó sí ìlú tá a mọ̀ sí Togo ní anẹ́kọ́ ní Zòwúrà ìdí tí ẹ mọ̀ àwọn Yorùbá ní tí ewé bá pẹ́ lára ọṣẹ ìlú bí tán bí èkúté mẹ́ta náà bí àwa náà sí torí ẹ̀ la fi gbọ́ Yorùbá díẹ̀ báyìí táwa náà sọ yìí àwọn ọ̀yà tiwa àwọn ọ̀yà láyé ìgbà yẹn máa gbọ́ ẹ̀wà àgàn yìí àwọn ọ̀yà tiwa ló ta ẹ̀wà àgàn lẹ́kọ̀ọ́ wọ́n ti tẹ bá ń gbọ́ ẹ̀wà àgàn yẹn kò sí mọ́ tẹ bá dé ìgúlẹ̀ kò sí ẹni pé Yorùbá ló tún gbé ẹ̀wà àgàn yẹn láyé ìgbà àwọn tó mọ̀ àwọn ọ̀yà tiwa náà bẹ̀rẹ̀ nílùú Èkó Ọbalẹ́ndé Pétì Bọ̀lúwẹ̀ ńgbà yẹn náà lọ ìta wà dàgbà sílẹ̀. so ẹ̀yin lẹ máa tẹ̀kọ̀ wálé ní ẹ jẹ́ ká ẹ jẹ́ kí n ṣáájú ẹ̀yin ní kẹ́. so ẹ káàbọ̀ sí ìlú Àgbàdàgbè oríṣiríṣi orúkọ ní ìlú yìí ní ẹni tó kọ́kọ́ tẹ̀lú ìlú a máa ń pè ní àgbẹ̀dẹ yẹn ó ní oko sí àkọ́sí odò tó wà lẹ́yìn wa tí àwọn àlejò bá wá wọ́n fẹ́ lọ sí oko ẹ̀ wọ́n máa ń sọ wípé à ń lọ sí Àgbàdàgbè ní èdè Ògùn láǹgbẹ̀ ó jẹ́ oko pé à ń lọ sí Àgbàdàgbè so àwọn sẹ́túlà yẹn torí tọ́ǹgì wọn àwọn wọn tọ́ǹ lè fi pé dáadáa àwọn lọ́sọ̀ọ́ di Badagry àwọn kan máa ń sọ pé táwọn kan àlejò wọn ní wọn mí pé Badagry kò sí nǹkan tó ń jẹ́ Badagry ní around 1425 ní ìlú tẹ̀wé tán tẹ̀wé ìlú dẹ̀ jẹ́ ìlú kan tó yẹ pé máa ń sọ pé bó ṣe kéré tó ó ní ohun mèremère torí ibi báyìí gangan ni òwò ẹrú ti bẹ̀rẹ̀ civilization tó spread all over Nigeria today ìlú tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ now ìlú Àgbàdàgbè tẹ̀ ń wò yìí 8 quarters la ní ìlú tẹ̀ ń wò yìí bẹ́ẹ̀ ibi tá a wà yìí là ń pè ní Boykan quarter àní Jẹ̀gbà bẹ́ẹ̀ lọ tó yẹ pé bẹ́ẹ̀ ibi báyìí Boykan là ń pè ibi tá a dúró sí náà àwọn ibi tó dẹ̀ ní museum yìí a máa ń pè wọ́n ní Mobi family báwo lorúkọ náà ṣe jẹyọ orúkọ yẹn jẹyọ torí pé bàbá wọn ló ṣòwò ẹrú a máa ń pe orúkọ ọ̀gbẹ́ni náà ní Pọ̀ndóhùn like lion store bí ẹ mọ̀ tí ẹkùn tó bá fẹ́ mú ẹran ó ní bó ṣe máa ń yọ rìn kọ́tà ń pe Pọ̀ndóhùn lórúkọ ẹ̀ náà tí àwọn òyìnbó torí ìgbà tán bẹ̀rẹ̀ òwò ẹrú yẹn táwọn òyìnbó yẹn bá rẹrú lọ bàbá náà torí láfíríkà ayé ìgbà yẹn tí ẹ bá jẹ́ àlejò alákọ̀ọ́tẹ́ kọ́kọ́ dé olóṣìṣì nǹkan tá a fi ń ṣe àlejò ká tó bóyá oúnjẹ tó wà ó lè jẹ ọtí ó lè jẹ omi ó lè jẹ orógbó ó lè jẹ obì àmọ́ bàbá eléyìí obì ló fi ń ṣe wọ́n ní àlejò tí àwọn òyìnbó yẹn bá ní òyìnbó ọ̀rẹ́ mi ẹ mú obì ẹ jẹ ẹ mọ̀ àwọn òyìnbó fọ́ọ̀nì sí wọn torí èdè yẹn sọ àwọn tó má ti wá dé móbì so bí àwọn ará abúlé ṣe gbà á nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí pẹ̀ báyìí ní móbì orúkọ yẹn ti wá lọ fáà tó yẹ pé àwọn ẹbí ò lè filẹ̀ mọ́ lóde òní ọ̀hún ní option ọ̀hún láti mú orúkọ yẹn gẹ́gẹ́ bí orúkọ wọn àti orúkọ oyè wọn a máa ń pè ní Mobi family ó dẹ̀ jẹ́ family kan tó tóbi nílùú Àgbàdàgbè picture àwòrán Mobi ẹni tó wà lórí àléfà báyìí picture ẹ̀ lẹ́ ń wò yẹn òun ni olórí ẹbí àwọn Mobi
tí dòde now ṣe rí ẹ̀wọ̀n tẹ̀ ń wò yìí ẹ̀wọ̀n yìí ti over 500 years nígbà tí ọ̀n tẹ̀ tí ìbí kankan wà ẹ̀wọ̀n tán lò gangan tán fi ṣe òwò ẹrú nígbà yẹn lélẹ̀ a máa ń pè ní neck collar chain ọrùn àwọn ẹrú náà máa ń wọ̀ sí and ibi tí museum yìí fi yàtọ̀ ní gbogbo museum ta ní gbogbo ìlú Àgbàdágìrì ni pé gbogbo museum tẹ bá lọ ìmúnú ní gbogbo àgbáyé ẹ lè access sí chapels wọn máa ń fi sínú jígí ẹ máa wò ó ni àmọ́ eléyìí a máa gbé wá sílẹ̀ ẹ máa feel weight ẹ yín náà wò pé báwo wọn ṣe máa wọ owó eléyìí sí ọrùn ènìyàn fa toró wúwo a máa ń pè ní neck collar chain tó ń wọ̀ sí ọrùn wọn so ẹ̀wọ̀n yín gbọ́dọ̀ wà lẹ́yìn láti fi hàn tó máa ń sọ wọn sẹ́yìn ni torí ẹ̀wọ̀n máa wà lọ́wọ́ ó máa wà lẹ́sẹ̀ ó máa wà lọ́rùn láyé gbà yẹn so kẹlẹ máa mọ̀ báwọn èèyàn wọ́n ti wò pé kẹrìndì tí wọ́n fi lo tẹ́bá rí pé ṣé ènìyàn ni pé wọ́n ti wò pé àwọn èèyàn dúdú tó ń fẹ́ kó lẹ́rù yìí wọ́n gbọ́dọ̀ jà so wọ́n fi lo ríru rin báyìí torí àwọn èèyàn fìrìn gbọ̀n wọ́n wà healthy wọ́n tóbi wọ́n dẹ̀ jẹun kánú gbà yẹn náà lọ́hùn tẹ́nà sí rí bẹ́ẹ̀ pain tó wà lẹ́yìn ẹ máa rí pé ẹ máa fi pain lẹ́yìn bí báyìí ṣe ti rí. bí how many hours ló máa fi ń gbélé báyìí. How many hours wa throughout the day ni ibi tó máa ń gbé yín lọ ni ok tó máa ń gbé yín wá láti Ọ̀yọ́ tẹ́ bá dé náà ẹ sinmi ẹ jókòó ó dẹ̀ máa lọ́rùn yín so for days the world is for days àti awa bíi 15 to 20 kg lọ́ máa gbé sọ ẹ wá wò pé kọ́ máa mú ẹrú bọ̀ láti ìlú Ọ̀yọ́ kọ́ àwọ̀ ilé sí lọ́rùn sí tán dẹ̀ fẹ́ rìn ní títí ìlú Gbàdágìrì ń gbà yẹn láyé gbà yẹn so ó máa ń jẹ́ kí púpọ̀ nu wọn kó tẹ̀ tó yẹ pé àbí kí mi ni wọ́n kú torí kí nìyẹn ó wúwo ó ti now àwọn ẹ̀wọ̀n yẹn máa ń wá pẹ̀lú àwọn kìnnì kan táwọn ń pè ní torture equipment tó fi ń dá àwọn ẹrú lóró àwọn orin tó ń lò tó fi ń dẹ̀ wọ́n máa fi ń dá àwọn ẹrú yẹn ní oró ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ kán wà kán lè gbọ́ràn sí ọ̀gá ọlọ́run tó kán lè gbọ́ràn sí ọ̀gá wọn ní ẹnu so lọ́ máa fi ń ṣe gbogbo àwọn kìnnì ẹ̀ then ara àwọn company tó ṣe àwọn ẹ̀wọ̀n tẹ̀ ń wò yìí ó wà ní 111 and 15 at Baltimore in Birmingham London a máa ń pè ní Heat and Company HAITT and Company àwọn ló ń produce ẹ̀wọ̀n tẹ̀ ń wò yìí tó ń kó sáwọn bàbá lọ́rùn ní ayé àtijọ́ ó sì wà bẹ́ẹ̀ ni tẹ́ bá Google ẹ̀ máa rí Heat and Company ó wà ní London in Birmingham up to date now màá àwọn ẹ̀wọ̀n yẹn màá máa dárúkọ màá máa fi hàn yín nípele àwọn nǹkan tó ń lò nígbà yẹn tó bẹ̀ máa fẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n àwọn ọmọdé ẹ̀wọ̀n tó ń lò fún àwọn ọmọ kéékèèké lélẹ̀ ẹ jẹ́ kí n fọpá àṣẹ mi sí inú àpò mi eléyìí ló ń lò fún ọmọdé eléyìí ló ń lò fún ẹsẹ̀ eléyìí ló ń lò fún ọrùn ọwọ́ eléyìí sìn wọ́n máa mú ẹsẹ̀ ọmọdé méjì pọ̀ báyìí wọ́n á fi sí wọn lẹ́sẹ̀ wọ́n lè fi àgádágodo wọ́n fi ti pa ìyẹn bẹ́ẹ̀ ẹsẹ̀ méjì pọ̀ eléyìí ló máa fi sí ọrùn ọwọ́ ọmọdé báyìí wọ́n á so wọ́n á gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ìdí tó fi ń fi wọ́n sí tó ń ṣe bẹ́ẹ̀ fún ni pé hàn fẹ́ kí tí ìyá wọn bá ń ṣiṣẹ́ lóko kọ́ máa disturb ìyá wọn ó ti yé yín lọ́n fi ń lo lọ́n máa fi ẹ̀wọ̀n sí wọn lẹ́wọ̀n á kó wọn sí ẹ̀gbẹ́ kọ́ wọn bá disturb ìyá wọn tí ìyá wọn bá ń ṣiṣẹ́ nínú oko ìyẹn bẹ́ẹ̀ yẹn now eléyìí à ń pè ní torture ring ẹ bá wo ọwọ́ mi ò lè wọnú irin tẹ̀ ń wò yìí then ó dẹ̀ tún ní kíní kan tá a máa ń pè ní knot tẹ bá wo knot yìí tí ẹ rí pé ayé ọ máa ń yí ngbà bẹ́ẹ̀ nísìnyí kò ṣeé yí mọ́ ẹ rí pé ó ti melt pẹ̀lú kí n torí 500 years kò ń ṣe ọmọdé ọdún ó ti stiff mọ́ ó ti dógun mọ́ lára kò ṣeé yọ mọ́ so tó bá yẹ pé ẹrú ni mí tí bóyá ọ̀gá mi wò pé ẹrú yìí bó ṣe ń ṣe jẹ̀gẹ́dọ̀gẹ́dọ̀ ó máa jẹ́ káwọn ẹrú tó kù kó tají a gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí so kíní yìí kò ń ṣe sáìsì ọwọ́ mi wọ́n dẹ̀ fẹ́ bu aṣọ ọwọ́ ń bí wọ́n láti fọ́n egun yẹn ká tí wọ́n bá ti fọ́ egun ọwọ́ yẹn wọ́n á fà wá sí ọ̀rùn ọwọ́ báyìí tó bá ti sọ̀rọ̀ ọwọ́ báyìí wọ́n wá nọ́ọ̀tì yìí wọ́n irin eléyìí wọ́n á tú tó bá ti tú a máa ń pe kíní kan ní platform or a stool of 3 feet high bíi bàtà ẹsẹ̀ mẹ́ta wọ́n máa ní kó dúró sórí ẹ̀ tó bá dúró sórí ẹ̀ dẹ́ igi kan máa ń gùn sókè bíi irú igi height igi náà ló máa ń rí tó ẹ pẹ́sẹ̀ ẹ̀wé hàn ní kanlẹ̀ so á dúró sórí àpótí yẹn wọ́n wá dá ihò
wọ́n á ṣe ihò láti bíbà sí other side yẹn tó yẹ pé ihò tìrín báyìí bíi size eléyìí wọ́n wá ti irin yìí bọ̀ tán wá ti ti bọ̀ tán nọ́ọ̀tì yẹn wọ́n máa dé padà ìdí tán fi ń dé padà ni pé kó bàa lè strong kó lè ní okun kó lè so hàn. Now wọ́n wá yẹ àpótí tí ẹrú ọkùnrin àbóbìnrin yẹn dúró sí wọ́n á yẹ kó lẹ́sẹ̀ so ó di pé yóò wà lókè báyìí tẹ́pẹ́ ẹsẹ̀ ò ní balẹ̀ báyìí. bí ìgbà téèyàn kúkú so. gbogbo ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe máa wà lọ́rùn owó kan. ó wá ní. So ọwọ́ náà máa ń fi síbẹ̀ yẹn ìdí tán fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti wò ó pé kó tó kú ó máa pẹ́. So tí bó bá ṣe ń jẹ ìrora yẹn àwọn ẹrú tó kù wọ́n máa dúró wọ́n máa wò wọ́n tó láti fi ẹrù sí wọn nínú pé tí ẹ̀yin ẹrú tó kù tí ẹ bá fẹ́ gba àṣẹ lọ́wọ́ ọ̀gá yín nǹkan tí yóò ṣẹlẹ̀ sí ni o ó máa wà bẹ́ẹ̀ títí tó máa làágùn tó máa ké ìmí máa yàgbẹ́ sára along the process. Now tó bá ṣe pé ó gbẹ̀mí mì wọ́n ṣe ń fìyà jẹ yẹn a máa ń pè kí n kò sí ìdájọ́ torí pé wọ́n sọ pé ohun ìní ni àwa èèyàn dúdú jẹ́ fún àwọn that we are their property pé nǹkan tó bá hùn wá tó bá hùn àwọn làwọn lè fi ohun ní àwọn ṣe. So now ìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. Now irin tí wọ́n máa ń kó sí wọn lọ́rùn tá à ń pè ní neck collar chain yẹn tẹ́ bá wo kinní yìí ó máa ń wá pẹ̀lú ẹ̀ bó ṣe kéré tó yìí iṣẹ́ bíi 4 ni irin yìí ń ṣe màá wá dárúkọ àwọn iṣẹ́ tó fi ń ṣe fún yín ó dẹ̀ máa ń wá pẹ̀lú irin tẹ́ bá wò tẹ́ bá lọ sí gbogbo ibi tí wọ́n ń kó nǹkan sí tá à ń pè ní museum ní àgbáyé tẹ́ bá wo èyí tán kó sínú showcase or show glass yẹn replicant ìdà kejì eléyìí ni ẹ rí i pé tẹ́ bá wo irin eléyìí tẹ́ bá lọ síbẹ̀ máa rí i pé pẹlẹbẹ báyìí lọ máa ń fi àwọn yẹn máa ń ṣe ó fi hàn pé replicant eléyìí tẹ́ bá rí i pé ó wúwo. Now iṣẹ́ 4 ni ó ń ṣe bó ṣe kéré tó yìí iṣẹ́ àkọ́kọ́ ẹrú ò lórúkọ ẹrú máa ń jẹ́ orúkọ ẹni tó ní ni ìdí tí àwọn African American ẹ jẹ́ kí n lọ báyìí kí lórúkọ yín sà. Adetona ẹjọ́ bọ́dà kí lórúkọ tí ń sà. Ọládìméjì èmi expect kẹ́kẹ́ fún mi ní John àwọn èèyàn máa ń pè mí ní cornerstone pẹ̀lú orúkọ cornerstone tí bá bí yín léèrè pé kẹsọ bí tí mo ti ṣẹ̀ wá fún yín ẹ lè sọ bí kan orúkọ cornerstone kì í ṣe orúkọ wa àmọ́ tí n bá sọ pé orúkọ tèmi ń jẹ́ Kofi arákùnrin àìdá ìlú Ghana àbí ìlú Togo ló ti wá gbogbo ìlú adúláwọ̀ ní gbogbo àgbáyé ní ó ní orúkọ tó yẹ pé tẹ́ bá ti dá orúkọ yẹn báyìí wọ́n á gbà ibi tó ti ṣẹ̀ wá ni torí ẹ̀ tí àwọn èèyàn bá wá síbí mo máa ń sọ fún wọn ẹ jẹ́ ká sọmọ lórúkọ ilẹ̀ wa kò sí nǹkan tó ṣe orúkọ wa orúkọ tẹ́ fún mi tẹ́nìkejì náà fún mi orúkọ Yorùbá wa ni Yorùbá àbí ànàgó a máa ń pọn lánàgó ṣẹ́rìrì wọ́n máa fi sínú iná tó bá ti wá pọ́n tó bá jẹ́ pé ẹrú John ni mí wọ́n á fi kọ John sí igbá àyà mi àbí sí iyẹ̀ bẹ́ẹ̀ ni nínú iná tó máa fi ẹnu ẹ̀ sẹ́nu iná báyìí tó bá ti wọnú iná tó bá yẹ ọmọ hit àwa pọ́n fò wọ́n á fi kọ orúkọ sí igbá àyà ẹrúbìnrin àbọ̀rúkùnrin àwọn obìnrin ìdí tí wọ́n fi ń kọ orúkọ wọn sí igbá àyà wọn ni pé torí ọyàn wọn ẹ̀yìn ló máa ń kọ sí ọkùnrin wọ́n máa kọ síbí ọ̀ wọ́n kọ sí ẹ̀gbẹ́ bí ọ̀ ẹ̀gbẹ́ ẹ̀kẹ́ tí wọ́n fi sign ó lè jẹ́ logo láti pèlè ẹ mọ̀ gbẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe fún ẹran àbí màálù tó máa kọ́rúkọ sí pé tó bá ti rà lágbájá báyìí lónìí gẹ́gẹ́ bí àmì ṣàn pé láyé àtijọ́ àwọn míì tó máa rẹ̀ di wọ́n máa sokùn sí apẹ̀ ọ̀ kán gé yẹ kán gẹ́sẹ̀ kí wọ́n ṣe mọ̀ láti fi gbọ́ pé ẹdí ẹ yóò lágbájá báyìí lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe fún àwọn ìlú láyé then àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a máa ń pe àwọn ẹrú kan ní fugitives àwọn wa ló ń pè ní fugitive àwọn tó fẹ́ sá lọ nítorí ó dàbí pé ní ìlú Amẹ́ríkà wọ́n dá òwò ẹrú dúró ní around 1865 ní Canada 1833 so gbogbo àwọn ẹrú tó wà ní ìlú USA wọ́n fẹ́ gba òmìnira because tó bá ti sáwọ Canada ó ti bọ́ nìyẹn ó gbòmìnira nìyẹn so wọ́n wá fẹ́ láti rí pé àwọn gba láti sá lọ so ẹni ó sá ọ̀la ó sá ẹni tó lẹ́rú máa ní kán lọ mú ẹrú náà wá wọ́n wá gbé ẹsẹ̀ lé nǹkan báyìí ṣe rí ń bọ́ làwọn ọmọdé sọ igi yìí sí fún mi ok ń bọ̀ igi kan ló ń lo irin ni o màá dẹ̀ fi hàn yín pé láti fi hàn pé wọ́n ti lo
ẹ̀wọ̀n yìí rí ẹ ti rí alákọ̀ọ́kọ́ pé ó fi mọ̀ pé ó pẹ́. bẹ́ẹ̀ni. Over 500 years náà ti yóò yọ mọ̀ tẹ́ màá tó wá fi àwọn àmì kan hàn yín láti mọ̀ pọ́n ti lo àwọn irin fún àwọn èèyàn rí. Now wọ́n wá gbé ẹsẹ̀ lé nǹkan bí mo ṣe gbélé báyìí wọ́n á dì í mú so láàrin àtàǹpàkò ẹsẹ̀ yìí wọ́n máa fi sí gángan àárín ibi àárín ẹsẹ̀ báyìí tó máa ti fi sí wọ́n á mú hámà wọ́n á gún mọ́ lójijì á wá pierce ẹsẹ̀ báyìí ọ̀ọ́kán lo àáké àbáàdá kan fi gé àtàǹpàkò yẹn kú kó máa bàa lè máa sá lọ mọ́ but wọ́n sì máa lò ó sì máa ṣiṣẹ́. Now sir ẹ wá wo rìn tẹ bá rí i pé ẹ̀rí kan ti lù ú ẹ wo bí bó ṣe rí ṣẹ̀rí kan lù ú ẹ̀rí bó ti tẹ̀ ó ti ń wálẹ̀ báyẹn ẹ̀ sì rí normally tẹ́lẹ̀ ó wà báyìí ẹ̀ tí ń sìn ẹ̀rí kan ti lù ú mọ́ ẹsẹ̀ àwọn èèyàn à ń pè ní branding iron ó di méjì àbí. Now ẹlẹ́ẹ̀kẹta tẹ bá wo ẹ wo àwòrán tí wọ́n yà síbẹ̀ tí arákùnrin yẹn fi ọwọ́ bojú yẹn is a stubborn slave ẹrú tó bá burú tán rí pé wọ́n yìí jàgídíjàgan ti pọ̀ wọ́n dẹ̀ wọ́n pé bó dẹ̀ ṣe ń ṣe jàgídíjàgan yẹn ó máa jẹ́ káwọn tó kù náà kán darapọ̀ mọ́ wọ́n dẹ̀ mú ẹrí kó fọwọ́ bojú yẹn wọ́n tún máa ń fi yọ ojú wọn bó ṣe wà yìí tán bá ti bọ iye ojú wọn báyìí wọ́n á yọ wálẹ̀ wọ́n á ti bọ̀ bẹ̀ wọ́n á tún fi yọ wálẹ̀ òun ló fi fà tóun fi fọwọ́ bojú nínú àwòrán tẹ̀ ń wò yìí. Now ẹlẹ́ẹ̀kẹrin rádà wọ́n tún máa fi ń dá ètè òkèlú àti sàlẹ̀ ìdí tán fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n wò pé àwọn èèyàn dúdú yìí wọ́n ní okun nínú wọ́n wò pé àwọn pípì tí a bá fún wọn ní oúnjẹ jù wọ́n máa ní agbára láti bá wọn jà so wọ́n máa ń fi kíní ìyá máa ń pè ní iron muzzle muzzle wọ́n fi cover ètè wọn méjèèjì abẹ́nu wọn wọ́n fi kọ́kọ́rọ́ sí ní ẹ̀yìn bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ lo eléyìí èyí tó burú jáì wọ́n á tún fi eléyìí sínú náà tí bí bàbá ti pọ́n wọ́n máa fa ètè òkè wọ́n á dẹ̀ dá lò they'll perforate wọ́n á dá ìsàlẹ̀ náà lò pẹ̀lú ní gbígbóná ihò kan bí ihò kan ní ìsàlẹ̀ now tọ́ bá ti wá dẹnu wọn tán àwọn òyìnbó yẹn hàn ní fi àgádágodo sí lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí tán fi ní fa àgádágodo sí lẹ́sẹ̀kẹsẹ̀ ìpọ́ wò pé táwọn bá fi sí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn dúdú lè lo ọwọ́ wọ́n lè lo ẹnu ọ̀tún àpòsí ètè ọ̀sán kó fi fa nǹkan so a máa ń pè kínní ní mouth clip or mouth guard wọ́n wá yọ ètè méjèèjì jáde báyìí wọ́n á fi padlock sí wọ́n á fi àgádágodo sí now mo máa ń sọ fún àwọn èèyàn pé ṣẹ́rí púpọ̀ nú àwọn èèyàn dúdú èdè sá fi ń jẹ ìyà títí dì sí ni pé ọ̀pọ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn òyìnbó aláwọ̀ funfun ọ̀n fẹ́ kémi àti ìwọ ká mọ̀ ní lọ́ fi fún wa ní education tá à ń pè ní western education ó níbi tí wọ́n lè kọ́ alẹ́kọ̀ọ́ nípa tiwa dé láyé ìgbà yẹn ọkọ wa ní Julius Caesar nǹkan kínní kan ẹ ṣàmọ̀wé bọ́n ṣe kọ́ ní nǹkan tó ń kọ́ wa níbẹ̀ ọ̀n ní kọ́ wa nípa tiwa gangan now adẹ̀wà ìtàn dẹ̀ fi hàn wá pé the older university ilé ẹ̀kọ́ gíga ńlá ó wà ní Timbuktu Mali àti Morocco tẹ̀wé yẹn ibẹ̀ ni àwọn ìbò yẹn ti kọ́ ẹ̀kọ́ àpapọ̀ tí ó ti yé nípa àwa èyí dúdú so àwọn kan ló gbé ẹ̀kọ́ wá fún wa àti ń kọ́ ẹ̀kọ́ àmọ̀pọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n tó dé èyí tán fún wa là ń pè ní western education now wọ́n máa ń sọ fún yẹn pé ṣe ráhùn bàbá wa tán kó lẹ́rú ń gbà yẹn ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ wọn ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé tí ò bá ń ṣe pé wọ́n wá lo ọgbọ́n pé ẹ wà a gbọ́dọ̀ sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ báà la ṣe fẹ́ jẹ̀jẹ̀ òmìnira náà ibi tó ń gbé à ń pè ní kọ́tà or cabin tó bá di ọwọ́ rẹ̀ tó ń rí pé àwọn ò ṣe nǹkan kan wọ́n máa gba ara wọn jọ wọ́n máa jókòó round ní ibi tó ń gbé wọ́n máa ń lo body language ara máa fi ń sọ̀rọ̀ à ń pè ní party hambo àbí juba dance àwọn bíi ìjọba wọ́n lè máa ṣe wọ́n kọ́ wọ́n lè gbogbo ojú tó ń jó yẹn gbogbo ọwọ́ tó ń ṣe bóyá tó bá lọ sọ́ọ̀kan wàyà sọ́wọ́ sí gbogbo ẹ̀ wọ́n ti kọ́ra wọn wọ́n á lo juba dance láti máa bára wọn sọ ọ̀rọ̀ àwọn obìnrin inú wọn máa di irun ṣùkú lóríṣiríṣi pé tá a bá ti lọ straight o wọ́n máa ti dì wọ́n á ti ṣe bójú máa kọ́nà sọ́wọ́ sí sórí wọn then àwọn òògùn ìwà wò pé àwọn èèyàn dúdú yìí
nǹkan pàtàkì kan wà nípa àwọn èèyàn yòó bẹ́ẹ̀ ni nǹkan pàtàkì kan wà nípa torí pé kí ni ṣe rí àwọn èèyàn dúdú àti ń gbé ilé ayé yìí for 50,000 years kí àwọn ìbò tó ti ara wa jáde àwa la dá wọn àwa ni original àwa gangan ni original tí ó ti yé yín bẹ́ẹ̀ ní sìn wọ́n wò pé àwa ìgangan pé wọ́n sọ wá di ẹni tí ò tiẹ̀ mọ òpè lọ́n sọ wá di bẹ́ẹ̀ àwa lẹ̀ ní ojúló bẹ́ẹ̀ ni bọ́dẹ̀ kò jẹ́ ṣe báfin tí èèyàn dúdú àti èèyàn dúdú bá fẹ́ra wọn wọ́n máa bí òyìnbó wọ́n lè bí òyìnbó ẹ jẹ́ ká tó yọ àfin kúrò kò sí kọ́lọ̀ tá a lè bí torí gbogbo kọ́lọ̀ tó gbogbo àgbáyé gbogbo kọ́lọ̀ ara wa náà ti jáde black ẹ ti understand ó fi hàn pé àwa ni original lọ́gbọ̀n lójúlówó now ẹ jẹ́ ká lọ báyìí ẹ wo bàbá tó ń sisi bí báyìí à ń pè ní Chief Sumbu Mobi bàbá yẹn kú ní October 16, 1893 bàbá tiẹ̀ ló ṣòwò ẹrú ìyẹn là ń pè ní Pondo àmọ́ ìgbà tó tó àsìkò kan bàbá tiẹ̀ gangan ló jẹ́ Mobi bẹ́ẹ̀ náà wọ́n á pè bẹ́ẹ̀ ni lọ́n pè ní Mobi jẹ́ òun ìgbà tí ó tó sọ́wọ́ kan àti 1807 àwọn British yẹn wọ́n ní ẹ jẹ́ ká dá òwò ẹrú kan òwò ẹrú tá a dá sílẹ̀ a gbọ́dọ̀ dá dúró o because wọ́n ti rí pé àwọn ẹrú ti ń jà wọ́n ti ń ṣe mọ̀ revolt ti ń lọ ọ́ àwọn kan ti wá wò pé àwọn ti láwọn irinṣẹ́ tó lè máa ṣiṣẹ́ táwọn èèyàn máa ṣe ṣẹ́jọ́ dá ẹ jẹ́ ká dá òwò ẹrú wọ́n á bẹ̀rẹ̀ sí kéde káàkiri gbogbo àgbáyé pé owó tá a bẹ̀rẹ̀ yìí o a fẹ́ dá dúró o bàbá ta sin síbí òun ló jókòó ti àwọn British ní March 1852 láti sign treaty láti tọwọ́ bọ̀ wípé ní ìlú Àgbádárìgì yìí o àwa náà àṣòwò ẹrú mọ́ àdáwò ẹrú ìdó ìgbà tó ṣe aláìsí ibi tí àwọn ẹbí sin bàbá náà sí lélẹ̀ now irin tẹ̀ ń wò yìí bàbá àwọn ẹ̀ ló ń lò láyé ìgbà yẹn tí bàbá yẹn bá ń lọ sí òde bóyá ó ní ṣíṣe kan tó fẹ́ ṣe ọmọ ẹ̀ obìnrin tí ò tí ì bàlágà rárá ló máa mú dání ó máa wà wájú àwọn èèyàn máa tẹ̀lé pẹ̀lú àwọn òjòyè oríṣiríṣi àwọn ọba wọn tẹ̀lé so àwọn ẹ̀yin tí ẹ bá ti rí bẹ́ẹ̀ yẹn àwọn aráàlú tẹ rí bẹ́ẹ̀ yẹn ẹ̀ láti ṣe kíni àwọn tó wọ́n máa kúnlẹ̀ àwọn tó máa dọ̀bà kábíyèsí yẹn wọ́n pé àwẹ̀ túmọ̀ sí kábíyèsí o kábíyèsí tó máa mi kíní yẹn lọ à ń pè ní staff of office now àwọn orin yìí táwọn àlejò bá wá tá bá ń sọ nípa òwò ẹrú fún wọn gbàbí tá bá dárúkọ àwọn máa tún fa àpàrà pé kí ni àwọn ilé wà fún torí àwọn náà wò pé irin aago làwọn rí a máa ń pè kíní ní àjògán àwọn ìdílé ọba ló ń lò wọ́n máa fi yẹn ta tẹ̀ràn wọ́n máa ń lo aago tẹ̀ ń wò yìí lóríṣiríṣi ẹni pọ́n tóbi jura wọn lọ oríṣiríṣi ohun ìdọ̀dẹ̀ ló ń jáde nínú wọn so wọ́n máa lo aago yẹn báyìí. Now, according to the reading, eléyìí wọ́n máa mẹ́kínní náà wọ́n máa mi báyìí so eléyìí wọ́n á mú eléyìí báyìí bá ti wọ́n máa ṣèbí báyìí wọ́n á máa kọrin wọ́n máa jó wọ́n máa yọ̀ gẹ́gẹ́ according to the reading ó dẹ̀ gbọ́dọ̀ bá lò mọ́. Now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa arákùnrin tradition yìí ti sọnù ṣe lè báyìí náà wọ́n sì ń ṣe ó sọnù wọ́n sì ṣe dáadáa wọ́n sì ṣe kọjá. Now eléyìí tẹ̀ ń wò yìí a máa ń pọ̀ ní castrated slave àwọn là ń pè ní ká àwọn tán ti tẹ̀ ní ọ̀dà ìdí tán fi ń tẹ̀ wọ́n lọ́dà ni pé wọ́n wò pé tí àwọn bá tẹ̀ wọ́n lọ́dà wọ́n máa bá ìyàwó ọ̀gá àwọn sùn torí èyí tó bá especially èyí tó bá yẹ pé ó ń ṣiṣẹ́ a máa ń pọ̀ ní domestic slave nílé ọ̀gá wọ́n máa tẹ̀ bẹ̀ẹ̀ tí púpọ̀ nu wọn kú bẹ̀ẹ̀ èyí tó bá yè é wọ́n máa ń ní agbára tó yẹ pé wọ́n máa ń lò wọ́n láti fi gbé ti owó. Now ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa òwò ẹrú àkọ́kọ́. Actually, there is one particular thing tí mo kàn fẹ́ this culture mo rò pé ọ̀dọ̀ wa gangan náà ti kọ́. Ṣé pé ní ayé àtijọ́ gbogbo àwọn náà tẹ ṣe báwọn orí náà lọ ń tẹ lọ́dà ńlá ìgbà yẹn náà àwọn ẹrú náà ni so ó lè happen bẹ́ẹ̀. So ọ̀dọ̀ wa náà ti kọ́. Now àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹrú àkọ́kọ́ àwọn Arab ni à ń pè ní Trans-Saharan slave trade in the 7th century làwọn Arab tó dé sí ìlú Egypt tẹ́lẹ̀ àwọn tó ń gbé ìlú Egypt Morocco Libya tẹ̀wé yẹn èèyàn dúdú ni wọ́n a máa ń pè wọ́n ní Kush Nubia the Kamite Fáráò àkọ́kọ́ èèyàn dúdú ni àmọ́ tẹ́ bá dé ìlú Egypt lẹ́nu ẹ máa rí pé aláwọ̀ funfun ni kí ló ṣẹlẹ̀ sáwọn tó ń gbé bẹ̀ ní 7th century náà wọlé àwọn à ń pọ̀ ní jihadis
wọ́n dẹ̀ pa gbogbo àwọn adúláwọ̀ tó wà nílùú yẹn wọ́n wá fún ọ ní ẹ̀sìn tá a mọ̀ sí Islam ọtí ẹbí Islam ṣe wọ Áfíríkà ni now tẹ́ bá dé ìlú Brazil, Cuba, Mississippi, South Carolina ẹ máa rí ọ̀pọ̀ àwọn adúláwọ̀ ń bẹ tó ń kó lẹ́rú ń gbà yẹn ìdí tàfi ní ìlú tàfi ní Afro-African ní Arabo ni pé wọ́n tẹ most of àwọn arákùnrin wa ní so púpọ̀ ni wọ́n kú wọ́n lè bímọ mọ́ eléyìí tí ó kú lè reproduce and tẹ́ bá dẹ̀ tún dé Argentina náà lẹ́nu dúdú wà ń bẹ tẹ́lẹ̀ gbogbo aláwọ̀ èèyàn dúdú wà l'Argentina ní gbogbo Argentina àwọn tán mi mọ nǹkan tí àìrí lè ṣe fún àwọn ẹgbẹ́ tí dì sí now ẹ jẹ́ ká tẹ̀síwájú. Recently mi mọ̀ bẹ́ẹ̀ mọ̀ President Ghana take motion kan ní United Nations. Yeah, pé kán san reparation. Yes. Wọ́n máa san. Ṣé ọ̀pọ̀ Argentina wà lára àwọn tó disa. Because wọ́n mọ̀ pé wọ́n ti ṣe ráwọ̀ èèyàn dúdú mi mọ ọjọ́ tí a máa gbọ́n because mi ò sọ pé àgbọ́n bet mi mọ ọjọ́ tí tẹnu wa máa kò mo lákè hàn Yorùbá tẹnu wa máa kò ṣe rí tẹ́báwò máa ń sọ fún èèyàn pé ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ìsà tẹ́báwò láyé àtijọ́ ìlú Èkó ní ó ní ohun mèremère ẹ máa rí pé everybody fẹ́ wá sí Èkó látàbúlé kí ló fà táyọ̀ fẹ́ràn pé the resources wà ń bí so ibi tí nǹkan bá wà ṣe rí Áfíríkà yìí ṣe rí ká tó lè jà ká tó lè bọ́ lọ́wọ́ àwọn aláwọ̀ funfun a máa múra èyí tá a ṣe ń ṣe yìí fíìmù la ṣe ń àti bẹ̀rẹ̀ rárá ó sì dìgbà tẹnu wa bá kó ta ló pé kí ló fà á tí ọmọ aláṣọ wa máa fi wà kísà kí ló fà á tí ọmọ ẹlẹ́ran wa máa jẹgun sùn kí ló fà á tí ọmọ onílé ọlọ́run máa sùn sábẹ́ kéré ní ìgbà yẹn gangan ni revolution ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ àwọn ènìyàn wa kò àwa jàjà because àwọn kan máa sọ fún ní freedom is not achieved by satisfying desire bàbá ẹni a gbọ́dọ̀ jà either we like it because tẹ́ ẹ bá jà ẹ lè gbòmìnira láéláyé now. lọ ṣe mo wá lè sọ fún yín kẹ́ tó continue. ok pé. mi ò nígbà ọ̀pẹ ẹnu wa lè kú. mo ẹ sọ ẹ̀gẹ́ bí n gbé kí ni reason. ok kí ni ìdí tẹ́fi sọ bẹ́ẹ̀ sá. wọ́n ti fún wa ní nǹkan tí ò lè jẹ́ kẹ́nu wa kú òun náà dẹ̀ ní religion. ẹ ṣe rí èrò tẹ́ ń ròyìn èmi náà ìgbà míì tí n bá jókòó sá tí n bá sọ fún yín pé ní ilé mi tí mò ń gbé èmi nìkan ni èṣù tí mo wà ń lé báyìí torí pé kí ni mi ò lọ sí church mọ́ ìdí tí mo fi lọ sí ilé church mọ́ ni pé mo rò pé ẹ̀sìn tẹ́ fún mi ẹ fi kó mi lẹ́rú ni ẹ force me to it ni mi ò fi lọ mọ́ ìyàwó àtàwọn ọmọ mi wọ́n sì ń lọ sí church bẹ́ẹ̀ àwọn ló bẹ́ẹ̀ ṣe ní nǹkan tẹ́ sọ yẹn ìgbà míì tí n bá jókòó fa mo máa ń sun ẹkún because àwọn èèyàn wa a máa ń pè kí nìkan ní ignorance wọ́n ti lo ẹ̀sìn méjèèjì yẹn wọ́n ti fi kó wa lẹ́rú ṣẹ́ríkà tó lè bọ́ ọ́nù ẹ̀bẹ̀ tí a máa bọ́ sà a máa bọ́ bá a ṣe ń campaign náà làánà a máa sọ ti yẹn because nsìn torí pé yìí jẹ́ mùsùlùmí èmi jẹ́ kiriyó èmi á máa wò yín gẹ́gẹ́ bí aláìda ọ̀tá abẹ̀rẹ̀ mi ò lè fọmọ fún yín fẹ́ kó so gbogbo wọn ti lo kíní méjì so láti bọ́ wa sà a máa ní iṣẹ́ láti ṣe iṣẹ́ náà ó dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí a máa bọ́ ní ọjọ́ kan now kànga tẹ́ ń wò yìí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa kànga yìí àwọn olóògbé kànga yìí àwọn Áfíríkà tó ń ta arákùnrin wọn sóko ẹrú ló gbẹ́ kànga yìí sí agbede méjì ọ̀nà tá à ń pè ní point of no return ìrìn àjò àrèmábọ̀. kí tún lélẹ̀. ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ nípa ìtàn nípa kànga yìí wípé tí wọ́n ti kúrò ní ibi omi lọ́hùn ibi báyìí jẹ́ àárín ọ̀nà ó wà ní between ọ̀sà àti òkun wọ́n gbọ́dọ̀ mú omi kán tó kó wọn wọnú ọkọ̀ ní ìgbà yẹn ẹ wọlé kẹ wá gbọ́ ìtàn nípa kànga yìí bí ẹ ṣe ń wo kànga yìí ní ìgbà tí òwò ẹrú bẹ̀rẹ̀ ní ìlú Àgbádárìgì ló wà kànga yìí ní 1502 àwọn ẹrú dẹ̀ náà wà fún lórí ilẹ̀ yìí tá à ń pè ní point of no return ẹrú tó bá ti wọkọ̀ láti ọ̀hún yẹn tán ti lè bọ́lẹ̀ sí orí ilẹ̀ yìí wọ́n máa rìn títí dé bíbà yìí ìgbà yẹn á ti rẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ mu omi ẹ mọ̀ pé a sọ pé ẹrú ń jẹun ní ojúmọ́ kan wọ́n dẹ̀ mu omi ní ojúmọ́ kan tó máa dé báyìí tó máa di fún wọn lómi yẹn ó máa pa iye wọn. omi eléyìí nítorí pé àwọn tó ń ta ẹrú fún
àwọn aláwọ̀ dúdú tó ń ta ẹrú fún òyìnbó àwọn ló wa kànga yìí ló da ẹfun tó jẹ́ pé ẹfun èèyàn dúdú tó jẹ́ pé ó máa ń pa iyè òun ló dà sínú omi yìí tó jẹ́ pé ẹni ẹrú tó bá ti lè mu omi yìí ní ìgbà yẹn ó máa wà kò ní níyè kankan ó máa ní iyì bọ̀ tó máa òbé nǹkan tí ọ̀gá ẹ̀ bá sọ fún. kí ló fà á tó fi gbẹ́kùnga yẹn ni pé a máa ń pe ọkọ̀ tó ń fi kún ọ lẹ́rú ní cargo ship cargo ship lè kó ẹrú 100 200 300 ó depend bó bá ṣe tóbi sí tó bá ti ń kó àwọn ẹrú yẹn lọ ẹ mọ̀ pé àwọn náà dàbí wounded lion ni tó pé táwọn bá lọ opportunity àwọn ẹrú yẹn wọ́n máa ń jà tó bá rí ilẹ̀ gẹ́gẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Guadeloupe Bahama Haiti nìyẹn wọ́n máa wá tó àwọn tó wá ń ṣe òwò ẹrú wá ní kí la lè ṣe tó yẹ pé òwò ẹrú tá à ń ṣe tí àwọn ẹrú yìí ò ní fi bàjẹ́ wọ́n wá fi oògùn sínú omi náà tó máa ti mú wọn lọ síbẹ̀ wọ́n á dẹ̀ pọn omi yẹn wọ́n á fún wọn tó máa dẹ̀ ti mú àwọn kan ní èèyàn dúdú bẹ́ẹ̀ ni yes àwọn kan ní iye wọn máa parẹ́ àwọn kan oríṣiríṣi bet nípa research tẹ́mi ṣe omi yẹn wà fún pé láti pa iye wọn rẹ́ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé torí àwọn èèyàn tẹ́ ń kó lẹ́rù yìí ẹ fẹ́ lọ lò wọ́n ṣiṣẹ́ ni ṣé ní tí ó ń ṣe gángan ṣó lè ìdí tẹ́ omi yẹn kàn wà fún ni pé láti fi just kó lè dá wọn kó lè fún wọn ní no kó tẹ́ ṣe strength kó lè mú wọn sùn títí tó máa fi gbé wọn dé ìlú ìlú òyìnbó aláwọ̀ funfun so that one because underground railway trade tó wà ní ìlú America the White House in America gbogbo oríṣiríṣi àwọn èèyàn dúdú ló ń lò náà fi kọ́ àwọn omi yẹn ṣì wà ń bẹ̀ àwọn kan lágbára ṣì wà ń bẹ̀ àwọn kan ní kò sí ń bẹ̀ àti ìrẹyìn mu now àwọn kan máa ń béèrè lọ́wọ́ mi pé are you saying ṣé ẹ̀ ń sọ pé ata ara wa sí oko ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí máa ń sọ fún mi pé there are always two sides of coins ṣe rí owó ṣé irin la máa pe owó onírin náà ṣé onírin ta nílé tá à ń lo èlé nìyẹn we have two sides of coins ṣe rí ó láwọn ibì kan tó yẹ pé ìgbà táwọn òyìnbó dé ṣe hàn pé láyé ìgbà yẹn a ní abúlé alọ́ba àníjòyè ànílùú ńlá tó yẹ pé ẹ lè wọlé ibi tí àwọn òyìnbó bá dé tó bá rí pé àwọn èèyàn dúdú yìí wọ́n ní ọba oníjòyè nǹkan tó máa lò ní pé wọ́n á mú ìbọn jígí ọtí òyìnbó aṣọ oríṣiríṣi ẹṣin ẹtù wọ́n máa fi fún wọn pé ok ẹ fún wa láwọn èèyàn yìí káwa fún yín lélẹ̀ bẹ́ẹ̀ ibi tí wọ́n bá dé tó máa rí pé ibi ìletò yìí kò ní ọba they invaded play wọ́n máa gbé ogun tiwọn pẹ̀lú bọn wọ́n dẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní òṣì ogun ní Ìṣẹ́yìn ibi kan ti mú Bishop Samuel Ajayi Crowther ó lébi kan tó yẹ pé wọ́n dé wọ́n mú yàn lẹ́rú ó níbi kan tó yẹ pé àwọn ọba wa àwọn olóyè wa àwọn ló tà wá sí oko ẹrú ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ títí di ìsìn now treaty ìgbà tó fi sign treaty pé kán dá oko ẹrú dúró pẹ̀lú àwọn British mo sọ pé ọ̀gbẹ́ni tán sin síbí ó wà láwọn tó jókòó tẹ́ bá wò àwọn ni Chief Mobi àtó tó wà lọ́lẹ̀ then mo sọ fún Badagry ní 8 quarters gbogbo 4 quarters ẹ̀ náà ló wà 8 quarters ló wà níbí báyìí ẹ̀ ti rí Akran Agoloto Ọ̀ṣun Fìyìntàn Wàwú Bàlá Jẹ̀gẹ́ and Mobi. now mo fẹ́ sọ pé nǹkan tí mo wá síbí gangan tí mo wá sínú museum mi gangan lénìí òun náà lè fi hàn mí yìí okay wow torí pé mo fẹ́ ká sọ̀rọ̀ nípa set of àwọn òyìnbó tó wá síbí mo dẹ̀ mọ̀ pé set kan làwọn ilé àwọn tó wá orúkọ ẹ mọ̀ pé orúkọ ẹ His Excellency kíní kan àwọn ilé báyìí gbogbo àwọn ilé ṣe mọ̀ pé àwọn tó wá gbé àwọn tó wá àwọn Britain wọ́n wá àwọn German mi ò sọ̀rọ̀ country nsẹ̀ mo sọ̀rọ̀ as a profession àwọn tí tó wá like ní Badagry we have the traders oye yín mo rí kí lorúkọ ẹ Brazilian Barraconas the trade house you understand mo rí Brazilian Barraconas as a trade house mo rí White House 2-story tó wà níbí as a missionary 4-story building yeah mo rí as a missionary tí àwọn set kan nìyẹn eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ colonialist that's Lord Lugard House ó ti yẹn so níbí báyìí irú Mobi oyeyin ó wà lára àwọn tó abolish slave trade pẹ̀lú àwọn set of people yìí bẹ́ẹ̀ni àwọn tó kọrúkọ wọn síbí
Ben, you are right. Ó ti yín Yeah, náà. So, iṣẹ́ gbogbo àwọn òyìnbó yẹn náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ bí. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Okay, now, mission our missionary is to preach the gospel. To enslave, láti fi kó wa lẹ́rú náà ni. Ṣé mo pé ẹ mọ̀ pé sọ̀rọ̀ nípa pé wọ́n lo ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. So ṣé ní gbogbo kíní ẹ̀ náà wọ́n fi kó wa lẹ́rú ni. Ó ṣiṣẹ́ papọ̀ fúnra wọn, ọmọ nǹkan tó ń ṣe. Ó ṣiṣẹ́ papọ̀ ni. Yes, you are right. Ó ṣiṣẹ́ pé everything ṣiṣẹ́ papọ̀. Bẹ́ẹ̀ni. But like the first set of nínú ìwádìí tèmi mo sọ fún yín sàn. Okay. The first set of traders. Tán kọ́kọ́ wá. They are companies. Okay. Company ni wọ́n, kì í ṣe government owned company. Bẹ́ẹ̀ni. The individual àwọn ará shares. Ó yé mi ṣe kó mo sọ fún yín nínú àwọn bíi health and company tí mo sọ tó ń ṣe sí ni. Yes. They are companies. I need Jesus of Lubeck. Yes. Later ni. I mean stab gbogbo ọbẹ̀ bó ṣe. Àti pé okay o, bóyá ara tactics wọn náà ni. Torí bẹ́ẹ̀ gẹ́ láti fi kún the Church of England, they enslaved Africa. The Catholic, they enslaved us as well. Ẹja náà òótọ́ lẹ sọ. So, but èmi fẹ́ kí, because a máa ń ka àwọn òwe táwọn ipò ikọ̀. Bẹ́ẹ̀ni. This set of people, yeah, bẹ́ẹ̀ni. Tí wọ́n kọ. So, mo á fẹ́ ká máa mọ nǹkan tó ń jẹ́ òótọ́ nínú ìwé kọ̀ọ̀kan, ṣé mo pé bias ti wọ́n àánú ìwé wọn. Bẹ́ẹ̀ni, ó gbọ́dọ̀ wà lórí bẹ́ẹ̀ni. Now, mi ì lè kàwé ẹni tó jẹ́ trader tó bá sọ̀rọ̀ ń pa Ifá, possibility wà kó má fi bias sí. Okay. Ó yé mi. Mi ì dẹ̀ lè kà ń pa àwọn tó abolish slave trade. Ṣé yín kí anything tó bá sọ nípa slave trade, nípa trade. Possibility wà mú kán sòótọ́. Káwọn ilé sòótọ́. Because wọ́n abolish ẹ̀. Bẹ́ẹ̀ni, kán sòótọ́ yà. Bẹ́ẹ̀ni. Possibility wà káwọn ilé sòótọ́. Bẹ́ẹ̀ni. Now, missionaries, mi ní expect kí missionaries sọ nǹkan tó dáa nípa Ifá. Ìdí tí wọ́n lè sọ. Ó náà ni nǹkan tí mò ń sọ fún yín yẹn. So by then a máa lè identify nǹkan tó jẹ́ òótọ́ nínú nǹkan tí wọ́n ń sọ àti nǹkan tí understand nǹkan tí mo sọ. Ọ̀rọ̀ yín kúkú gbogbo ẹ̀ ló yé mi, ọ̀rọ̀ yín yé mi. Ṣé ẹ rí pé ṣe rí àwọn èèyàn dúdú àmọ́ra wa àtúmọ̀ ara wa. Ìdí tí mo fi lo èdè méjì yẹn ṣe rí àwọn bàbá ìgbà yẹn wọ́n mọ̀ra torí àwọn kan takò wọ́n gbà tán dé pé irọ́ kìíní yìí bẹ́ẹ̀ kọ́ ló máa kí ni àwọn bàbá fi ń rìnrìn àjò láyé ìgbà yẹn? Ifá. Kò sí nǹkan tá a ṣe nílé ayé yìí a gbọ́dọ̀ lo Ifá. Tán máa bímọ Ifá ni, tá bá fẹ́ lọ ja ogun Ifá ló máa ṣàtọ̀nà. A fẹ́ sọmọ lórúkọ ni, a fẹ́ gbéyàwó, a fẹ́ sílé, a fẹ́ ṣe gbogbo nǹkan a gbọ́dọ̀ sọ fún Ifá ló máa sọ bókè ó yá ẹgbẹ́ra. So àwọn wò pé ṣe rí mo kọ́kọ́ sọ kinní kan fún yín, mo sọ̀rọ̀ kan gbà tí mo kọ́ bẹ̀rẹ̀ fún yín pé tẹ́ bá rántí pé mo ní àwọn èèyàn dúdú ara wa náà ti jáde, we are gods. Ó ti yé yín. So wọ́n rí pé fọ́ọ̀sì yẹn àwọn pípò yìí bọ́n ṣe ń lọ yìí tí a bá fi àwọn pípò sílẹ̀ wọ́n máa ṣe tí wọ́n dẹ́ sàn lọ́n fi lo wọlé sí wa lára then ara wa náà lọ́n fi wọlé sí wa lára. Kò sí nǹkan kan tó ṣe ẹ̀sìn wa. A kò lè lórí pé ìwọ tó bá lè rí èyí báyọ̀ máa fún ẹ bẹ́ẹ̀ ni you are very right. Now mo ti sọ̀rọ̀ nípa eléyìí ẹrú tó burú ni wọ́n yọ ojú ẹ̀ méjèèjì. Now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ṣé agbada náà ni agbada omi ibi tí wọ́n ti ń mu omi lé. Mo fẹ́ kẹ́ ẹgbẹ́ kìíní ṣé ẹ rò pé èèyàn mẹ́wàá lè gbé kìíní sókè sí gẹ́gẹ́ bó ṣe wúwo sí àwọn ìbú yẹn náà ló gbé wá. Then kìíní tẹ̀ ń wò yìí wọ́n máa ń ìta lọ́ máa ń rè sí ṣe rí pé tá a bá gbé sílẹ̀ báyìí ó máa darí máa ṣubú. So wọ́n máa ń gbẹ́lẹ̀ wọ́n máa rè mọ́lẹ̀ dé ẹ wo bí ẹsẹ̀ ibi tí wọ́n ṣe géèjì sí géèjì ẹ̀ náà wọ́n máa rè mọ́lẹ̀ dé bí báyìí wọ́n wá pọn omi yẹn wá kún torí ẹ̀kan dẹ̀ ló ń mu omi. Ìdí tí wọ́n fi ń fún wọn lóúnjẹ jù ni pé kí wọ́n bá lókun láti jà omi náà ẹ̀kan ní náà ẹrú ogun ló máa yí ká wọ́n dẹ̀ máa wà lórí ìkúnlẹ̀ ni wọ́n dẹ̀ máa dúró fún ọ̀dà àṣẹ kan tó mú mi and ọ̀dà yẹn dẹ̀ lọ báyìí pé apes obey. Kí là ń pè ní apes?
ìnàkí ẹ̀yìn ìnàkí tẹ́ bá máa ń gbọ́ tẹ́ àwọn èèyàn tó bá fẹ́ gbé nǹkan máa gbọ́ hey ṣobe àwọn èèyàn mọ̀ pé nǹkan tí wọ́n sọ ní púpọ̀ náà àwọn èèyàn mọ̀ àmọ́ tó máa wá sí ìlú Àgbàdárìgì bí tí wọ́n bá ní opportunity tó bá pàdé èèyàn bíi tèmi báyìí máa ń sọ fún wọn pé nǹkan tó so níbùdó àwọn ológun wa náà wọ́n máa ń lò ẹgbọ́ hey ṣobe à ń búra wa ni pé ẹ̀yin ìnàkí ó yá ẹgbàṣẹ so tó bá ti pé ó yá ẹ̀yin ìnàkí ó yá ẹ mú mi wọ́n á tẹnubọ̀ báyìí àwọn mẹ́pẹ́ ogun wọn á tẹnubọ̀ lẹ́sẹ̀kẹ́ bí ìgbà tẹ ajá ẹran bá mú mi ogun mi àtúwá obe ó yá ẹ̀yin ìnàkí ẹ mú mi wọ́n á tún ti ẹnu bọ̀ náà tó bá ń mú omi yẹn ó ti hàn pé omi máa lọlẹ̀ bá ṣe ń tá a bá bù nǹkan tá a bù sí ó ṣàmà wọn lẹ̀ tómi yẹn bá lọlẹ̀ àwọn tó kù tó bá fẹ́ mú omi tó bá ń tiraka láti nù ọrùn a máa ń gbọ́ pé tẹ bá fọ ẹ̀fọ́ sára kí ni ẹ̀rí pé ó mú bí abẹ so ó máa ń cut ó máa gé wọn ẹ̀jẹ̀ awọnú omi yẹn ìkùnmú ìtọ̀ the next late láti mú omi wọn ní choice wọn gbọ́dọ̀ mú omi yẹn tó máa mú omi yẹn púpọ̀ náà tó máa ń ṣe àìsàn wọn dẹ̀ kí ẹ̀ kò sí wọn nítọ́jú ìmúra wa ta wà láyé sìn tí tálẹ́fẹ́ wọn pa wà lóko ẹrú tídì sí ni pé àti rí ìtọ́jú ẹ wá wò gbà yẹn tí ó tẹ̀ wá sí nǹkan kan ṣe bá tẹ̀sẹ̀ máa ń lọ ẹ lọ jágbẹ́ lọ gbọ́n kínní ńsìn ẹ wá wò gbà yẹn náà so púpọ̀ wọn ló pàdánù ẹ̀mí wọn. now kí n tó wá parí ọ̀rọ̀ mi n fẹ́ sọ̀rọ̀ lórí ère tẹ̀ ń wò yìí òyìnbó máa ń pè ní effigy. now she represent the mother Africa ìyá Africa gangan lélẹ̀ ẹ rí pé ó dúdú tí ẹ bá wo irun ẹ ẹ rí pé gold ni kí là ń pè ní gold ní Yorùbá náà ṣé wúrà ni ok wúrà ẹ rí pé wúrà ni gbogbo irin etí ẹ wúrà ni ẹ ti rí ó fi hàn pé ilẹ̀ adúláwọ̀ ó lọ́ra the land is being endowed then Berlin conference 1883 now British wọ́n jókòó rán wọ́n dẹ̀ pín wa gẹ́gẹ́ bí bìkọ́ tẹ́lẹ̀ èèyàn kan náà tẹ́ bá lọ sí Àtàpàmẹ̀ nílùú Togo ẹ máa ráwọn Yorùbá Àjàṣẹ ẹ máa rí Yorùbá tẹ́ bá lọ sí Ivory Coast ẹ máa rí wọn ẹ máa rí the Saro Anago nǹkan bẹ́ẹ̀ now ìkan náà kò sí pé bọ́dà kan pé kí ni àjọ wà èèyàn kan náà ní gbogbo wa now ìgbà tán pín wa ìgbà tó wá di mo á rò pé chain yìí sìn ó wà ní ọrùn mother Africa torobìnrin ni ìyá l'Africa a máa ń pè ní àwọn ará a máa ń pè kíní tí mo wọ̀ a máa ń pè ní anchor of life mí ní ibi táwọn èèyàn ti ṣẹ̀ wá wúńbù obìnrin lélẹ̀ which is a woman. now orúkọ ayé àtijọ́ tí a mọ adúláwọ̀ sí la ń pè ní Alkebulan mi mọ̀ bóyá ẹ ti gbọ́ orúkọ ẹni Alkebulan mini ok Alkebulan mini the garden of Eden ibi tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ilẹ̀ adúláwọ̀ bíbá ni kò sí garden kan tán bá sọ pé ó wà nílùú kan irọ́ ni ìbíbà ni so ọ̀dọ̀ wa ni èèyàn ti pé èèyàn tó kọ́kọ́ wálé ayé bíbà ni èèyàn dúdú dẹ̀ ni adẹ̀wà fún 50,000 years kí àwọdà kọlọ̀ wọn tó jáde ní ara wa. now báwo ni ẹ̀wọ̀n ṣe wá wà lọ́rùn mother Africa àwọn ọmọléèwé kan wá bí àbí ẹnu ọ̀dà pé pẹ́là wá bí ìgbà tí pẹ́là ní àkáyọ̀ a lè yọ bẹ́ẹ̀ yẹn ó ní ká yọ ń sínsìn a lè yọ ká tó lè yọ a máa jà láti yọ ni ìdí ẹni oná la wà báyìí so láti yọ ẹ̀wọ̀n yìí torí pé tá a bá yọ ẹ̀wọ̀n yìí ọmọ aláṣọ wa ó sì máa wà kísà ọmọ ẹlẹ́ran wa sì máa jẹgun ọmọ onílé ọlọ́nà wa a sì máa sùn láfíà until and kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gba òmìnira ẹ gbọ́dọ̀ jà fún mi torí àwọn kan fẹ́ kẹ́ gba òmìnira ẹ̀ wọ́n fẹ́ mú yín sí so this chain must be removed tá a bá fẹ́ òmìnira fún ilẹ̀ Áfíríkà so ẹ káàbọ̀. ẹ wo ẹ ṣeun gidi gan mo really appreciate ẹ káàbọ̀ everything mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. ẹ káàbọ̀ ẹ dẹ̀ kú bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà àti ìṣe wa ní àrùgẹ. ẹ ṣe gidi gan sir. ẹ jẹ́ kí àwọn ọmọ òsìn wọ́n jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ ibì kan tán fẹ́ lọ fi ẹ́ sí tán fẹ́ lọ fi ẹ́ sínú náà kan tán fi ń kó wa lómi ọbẹ̀ jẹ ó ti yé yín ìlú Áfíríkà yìí ó ní bá a ṣe ń ṣe we are God Ọlọ́run ni wa àwa a máa ń dáyàn ni tẹ́ bá lọ kà nínú tàn kì í ṣe tẹ́ bá rí pé à ń ṣèyàn lásán àwọn bàbá yẹn láyé ìgbà yẹn tó bá débi etí òkun wọ́n máa gbókùn sọ̀rọ̀ ó máa lanu bẹ́ẹ̀ tí àwọn wò pé wọ́n máa ń pè ní devil there is nothing like devil everything wà nínú wa bẹ́ẹ̀ ṣe wà sáyẹ̀nsì tiẹ̀ ní. ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ ṣe wà yìí Ọlọ́run ń gbénu yín èṣù ń gbénu yín Ọlọ́run ń gbénu mi èṣù ń gbénu dáadáa ń gbénu yín gbogbo so iná lẹ́fọ̀ọ́ yìí láti wá èyí tó fẹ́ lò
ètò bá lò wáyé pẹ́ lómi ìsìn àwọn àwòṣe ẹ̀kọ́ rẹ̀ bó ṣe burú níbo ló ti wá ó ti wà nú ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwa ẹ jẹ́ ká jẹ́ kí rere wa kó pọ̀ ju ká tẹ̀ má ṣe búburú bẹ́ẹ̀ni so everything ti wà nù wa torí Ọlọ́run ni wa ẹ káàbọ̀. Anybody tó bá fẹ́ pe cornerstone ẹ bá mi fi nọ́mbà yín síta just in case a lè rẹ́ni tó bá fẹ́ béèrè question lọ́wọ́ yín. 091 67 34 68 28 28. Yeah. Okay, ẹ ṣeun gidi gan once again. Thank you very much. Ẹ káàbọ̀ gan. Ẹ kú àbọ̀.